ìyẹn ni pé bó ṣe wà ní ọ̀dọ̀ ọ̀gá bẹ́ẹ̀ náà ni ó wà lọ́dọ̀ ọmọọṣẹ́ ká máa ṣe gbogbo nǹkan wa níwọ̀ntúnwọ̀nsì kó má ṣe jura ẹ lọ tó bá ń gba 100,000 bùkátà 100,000 má jẹ́ kó jù bẹ́ẹ̀ lọ má lọ fọwọ́ ẹ̀ fa nǹkan tó jẹ́ pé ọ̀rẹ́ ẹ̀ tó ń gba 500,000 ṣe ìwọ náà fẹ́ ṣe irú ẹ̀ kò possible. àgbákò ni. torí pé ó ti ṣẹlẹ̀ nírú ọ̀dọ̀ tiwa tó jẹ́ wípé àwọn tí wọ́n jọ iṣẹ́ tí wọ́n jọ ń gba iye kan náà ààrẹ ni tó orílẹ̀ kan ààrẹ ni tó rí ilẹ̀ rà àdẹ̀rẹ́ ni tó jẹ́ pé òun ò tiẹ̀ ṣe nǹkan kan tó lè jẹ́ pé iye kan náà ni wọ́n jọ ń gbà ṣùgbọ́n apadà rí pé tí ò ṣe nǹkan kan yẹn bùkátà tó wà nílé ó lè jẹ́ pé bùkátà ìyá ẹ̀ ọrùn ẹ̀ ni bùkátà bàbá ẹ̀ ọrùn ẹ̀ ni bùkátà àwọn àbúrò ẹ̀ ọrùn ẹ̀ ni báwo ló ṣe fẹ́ rí nǹkan ṣe báwọn tó ń ṣe nǹkan yẹn àwọn èèyàn lè má ní bàbá wọn lè má níyà wọn dẹ̀ níyà tí wọ́n ní bàbá àwọn bàbá àtìyá wọn lè ti tó tán tó yẹ kí wọn máa di bùkátà lé lọ́rùn. wọ́n wà òkè dáadáa. wọ́n wà òkè dáadáa so bùkátà tó ń kálukú ń gbé lábẹ́lẹ̀ ó máa indicate báwo la ṣe yọrí ẹ̀ báwo ló ṣe ẹlòmíì dẹ̀ nìyí àtọwọ́fà pọ̀ ìwọ tó ń ṣiṣẹ́ níbì kan onígẹ́fẹ̀rẹ̀ndì mẹ́ta ìwọ nìkan ó dẹ̀ ń gbowó oṣù onígẹ́fẹ̀rẹ̀ndì mẹ́rin ìwọ nìkan ó dẹ̀ ń gbowó oṣù pẹ̀lú tó gbà lẹ́wọ̀ ọ̀dẹ̀ gbọ́dọ̀ tó máa lọ lé bíà tó lọ ṣe fàájì oúnjẹ itri ló máa lọ ń jẹ búkà wà ń bẹ̀ tó yẹ kó yàwọ́ gẹ́ o wá kó ní àjẹsẹ́kùn kó tiẹ̀ sọ pé jẹ́mi náà ò dé ẹni ara mi wàá deprive ara ẹ níbi àwọn ọ̀gbádùn kan wọ́n tó ṣe dọ̀gá ọ̀gá tó rí yẹn náà òun náà ti deprive ara ẹ níbi àwọn ọ̀gbádùn kan ọ̀gá mi náà wà tó jẹ́ wípé bóyá ó ní driver bóyá ó ní àwọn ọmọọṣẹ́ á máa lò wọ́n bí ẹrú á ti wò pé ebóun sáà ń sanwó oṣù fún wọn kò ní wò pé owó kò tí ẹ̀ nílé sọ pé ó yẹ wá jẹun kò tí ẹ̀ nílé sọ pé ẹ gba 1,000 kò tí ẹ̀ nílé sọ pé yá ẹ̀yin náà ẹ ti ẹ̀ ṣe báyìí tọ́dẹ̀ ń yọ ọ́ lẹ̀ fún wọ dáadáa so a gbọ́dọ̀ jẹ́ kí omi àánú ó wà lójú wa tá a bá jẹ́ ọ̀gá ilé iṣẹ́ tá a dáṣẹ́ sílẹ̀ ṣùgbọ́n o bàbá bẹ́rẹ̀ wí abẹ́rẹ̀ wí so ti yé wọ́n ní àṣejù ológbò pọ̀ ṣùgbọ́n òórùn ẹja dídín yìí náà nǹkan ní kẹ̀ náà pọ̀. It's good to be good. ká ṣe dáadáa pẹ̀lú ra wa. ó ṣe dáadáa ká ṣe dáadáa pẹ̀lú ra wa. torí pé tí o bá ṣe dáadáa pẹ̀lú ọmọọṣẹ́ ìwọ náà ká mà ní nǹkan tó ṣe fáwọn yẹn wọ́n á padà sí irú ẹ̀ fọmọ tiẹ̀ náà. ẹlẹ́ẹ̀kejì ikú gẹ́ẹ́ lè má jìnà sí irú èèyàn tí ò ṣe dáadáa pẹ̀lú àwọn tí ó ń bá a ṣe. ṣùgbọ́n ṣe wá rí wọn kálukú ṣe ń lò gbésí ayé rẹ̀ níbi tó ti ń ṣiṣẹ́ yẹn ẹlòmíì ń kọ́ ti kó tiẹ̀ àkọ́dì bí aṣọ rẹ̀ bá ṣe tó ẹlòmíì máa ń ṣe jura ẹ̀ lọ nǹkan tó máa ń fa wàhálà gangan ni. kò ní ṣe ìwọ̀n eku ni ìwọ̀n ẹ̀kẹ́ kò ní ṣe. òṣìṣẹ́ tájọ́ ń ṣiṣẹ́ ń bì kan náà bóyá báǹkì lájọ wà ẹlòmíì á tún máa jẹ gbèsè ní báǹkì yẹn ó ń ṣiṣẹ́ ní báǹkì right bóyá ó dẹ̀ ń gbà bí 2 something síbẹ̀síbẹ̀ náà á tún máa yáwó torí pé bùkátà tí ó dé nínú ilé ó pọ̀ ju owó tó ń gbà lọ tó ń rí lọ. nínú àwọn tó ń jẹ́ ìjọ ṣiṣẹ́ ń bẹ̀ yẹn ní báǹkì yẹn náà ẹlòmíì á dẹ̀ tuwó jọ á kọ́lé á tún tuwó jọ owó kan náà wọ́n jọ ń gbà á tún tuwó jọ á lọ sílùú òyìnbó. nǹkan yòówù tó lè máa gbà sẹ́mu fáwọn ìyá aláta ìyá oní iṣu àwọn alájàpá sẹ́mu kí wọ́n ń dá àjọ wọ́n dẹ̀ kọ́lé. ó ti ẹ̀kọ́ ládùúgbò tẹ́mi ń gbé. wọ́n dẹ̀ ń kọ́lé tẹ̀bá àwòye tí wọ́n fi ń dájọ́ yẹn lọ́dún ó lè jẹ́ pé àwọn bá dájọ́ yẹn lọ́bọ̀ ó lè jẹ́ 250,000 ló máa kó ó lè jẹ́ 500,000 ló máa kẹ́ ẹlòmíì lọ́dún yẹn lódìdí ọdún ẹlòmíì ó lè jẹ́ 150 ni wọ́n á dẹ̀ réjọ á dẹ̀ máa kó ṣe blọ́ọ̀kù díẹ̀díẹ̀ torí pé ó deprive fún ara ẹ̀. gbogbo Yorùbá ni wọ́n ní gbọ̀ngbọ̀n ẹnu lẹ́nu iṣẹ́ ẹ káàbọ̀ sàní tó bá délé. gbọ̀ngbọ̀n ẹnu lẹ́nu iṣẹ́ ọ̀gá lè bú ọ̀gá lè bloody full lẹ́nu iṣẹ́ ìwọ́n tó bá délé. ẹ káàbọ̀ sàní lọ́dọ̀ ìyàwó àtàwọn ọmọ. torí pé tí o bá gba gbọ̀ngbọ̀n ẹnu tí o gba èébú yẹn òun náà ní gba welcome sir tó bá délé. Alore TV nílé nílé òkúre ẹ máa wò ó. àwa tí a bá sọ nípa iléeṣẹ́ dídá sílẹ̀ àti yíyẹ ọ̀gá tí èèyàn ní ọmọọṣẹ́ rẹpẹtẹ oríṣiríṣi nǹkan tí ó máa ń jẹyọ ńbẹ̀
a ní àwọn tẹ́gbẹ́ bí ẹ̀yin náà ní ọmọọṣẹ́ ẹ̀yin náà tẹ́gbẹ́ wọn ṣẹ́ fún yín tí a bá ń rí ẹni tó ṣẹ́ nílé iṣẹ́ kan fún 30 ọdún ó lé tàbí ẹni tí ò tí ì débẹ̀ tó lẹ́nu gbòòsó lóun ò rí nǹkan fi ṣe kan ní ilé iṣẹ́ tí òun ti ń ṣiṣẹ́ irú ẹni báyìí ṣe àfọwọ́fà ni àìkàǹkankún ni ogun ayé ni àbọ̀gà tó níṣẹ́ gan ló ń lò wọ́n ẹ̀kú kalẹ̀ sà. mo kí gbogbo ojú tó ń wò wá nínú ilé àkọ́kọ́ náà irú ọ̀rọ̀ báyìí ẹ gbé bá mi ní òjijì orí ọ̀tọ̀ ní kẹ́tẹ́ sọ ọ̀tọ̀ ní kẹ́tẹ́ tún béèrè báyìí àjọsọ eléyìí tẹ́lẹ̀ ṣe rí èmi ò lè sọ sí ọ̀rọ̀ tí kò bá kàn mí ilẹ̀ tí kò bá tójú ẹni sùn èèyàn kì í mọ̀rin ẹ̀rín bá a ṣe ń ṣe ilé wa ìwọ bòmí ni èèyàn lè dá sí ọ̀rọ̀ ọlọ́rọ̀ ṣùgbọ́n nǹkan tá a mọ̀ náà ni wípé látijọ́ táyé ti dáyé àti presently àti táyé ó tún máa jáyé lọ lọ́jọ́ iwájú ọ̀gá sẹ́nẹ̀ lọ̀gá ọ̀sẹ̀ ọ̀ máa jẹ kò sí nǹkan tá a fi ń ní olówó tá a fi ń ní middle class tá a dẹ̀ fi ń ní tálíkà tó ju wípé ẹni tí ọlọ́run bá ní kó ṣe àṣeyọrí tóun wá dá iṣẹ́ sílẹ̀ kò lè dá sẹ́yìn sí àwọn kan náà ni a pè mọ́ra a kò mọ́ra gẹ́gẹ́ bí ọmọọṣẹ́ tó máa ṣiṣẹ́ yẹn yóò ṣiṣẹ́. so ẹ̀yẹn wá sọ fún mi lẹ́yìn tẹ́ ń béèrè gangan sí gbogbo ẹni tó jẹ́ olówó tí owó wọn tó pọ̀ lágbàáyé bóyá ẹni tó jẹ́ brigade ni Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá tiwa Dangote tiwa ẹ wá sọ nínú àwọn tí ó ń bá a ṣiṣẹ́ tó ní nǹkan tó ní. n ò lè ní tó. kò pọ́síbù nítorí pé àkọ́kọ́ náà òun ló ní sẹ́ẹ̀. ẹlẹ́ẹ̀kejì bírèèni tiẹ̀ ọpọlọ ẹ̀ òun ló fi set up kínní yìí tó gbé kalẹ̀. bí mo jẹ́ kó rí rèé o. kò sẹ́ni bọ́ọ̀lù tó fẹ́ ṣe ẹrú ẹnìkan o bọ́lọ́hún ṣe ṣètò ayé ni o. ṣùgbọ́n láàrin pé à ń bára ẹni ṣiṣẹ́ náà bá a ṣe ń bára ẹni ṣiṣẹ́ yẹn náà àwọn tó ń ṣe ẹlẹ́rìndòdò mi ìfẹ́ dárúkọ lóríṣiríṣi àwọn kan ni wọ́n jọ̀gá alẹ́ iṣẹ́ ń bẹ̀ àwọn kan ló dẹ̀ dá sílẹ̀ wọ́n ṣe jọ̀gá ń bẹ̀ yẹn breadwinner and àwọn náà nínú ilé wọn lọ́ọ̀dẹ̀ wọn èèyàn ṣiṣẹ́ níbì kan kò ní kíwọ náà kó tún má ó lè jẹ́ ìwọ tó ń bá yẹn ṣiṣẹ́ níbì kan ó lè jẹ́ ìwọ gẹ́gẹ́ breadwinner tó wà á tún jẹ́ ládùúgbò léyìí gbogbo Yorùbá ni wọ́n ní gbọ̀ngbọ̀n ẹnu lẹ́nu iṣẹ́ ẹ káàbọ̀ sàní tó bá délé gbọ̀ngbọ̀n ẹnu lẹ́nu iṣẹ́ ọ̀gá lè bú ọ̀gá lè bloody fool ẹ̀ lẹ́nu iṣẹ́ ìwọ́n tó bá délé ẹ káàbọ̀ sàní lọ́dọ̀ ìyàwó àtàwọn ọmọ torí pé tí ọba gba gbọ̀ngbọ̀n ẹnu tí ọgbà èébú yẹn òun náà ní gba welcome sir tó bá délé ẹ tí ọba ti gba kádàrá lórí ayé yìí yóò gbà kodoro wọ́n ní òjìyà olóògbọ́n ta ni tíṣà rẹ ọ̀gá alẹ́ iṣẹ́ tí wọ́n ń rò pọ̀ ọ̀gá alẹ́ iṣẹ́ ni òun náà tún ń ṣerú fáwọn kan yẹsà lòun náà ṣe ń bò míì tó fi ríṣẹ́ gbà wá sílé ọba àjọgà alẹ́ iṣẹ́ ọba àjẹ́ ọ̀gá oní ọba àjẹ́ kínní òun náà tún káwọ́ sókè tí ó ṣe tó á lè fáwọn kan òun náà tún ṣe kó lè rí iṣẹ́ gbà wá sílé nǹkan tóun náà bá gbà wálé yẹn òun náà ní àwọn ọmọ ṣẹ́ àwọn tó ń bá ṣiṣẹ́ òun náà làwọn ní òpin nǹkan tó ga lè ṣẹ́ tó ń fara dà nǹkan tó pọ̀ nìyí àti wípé less privilege wọ́n máa ń rí supporter ẹni tó jẹ́ pé kò ní nǹkan kan kìbá àjẹ́ olóṣì tẹ́rí kìbá àjẹ́ ni tí ò ní dáadáa àbújóbìnrin ayé sáré máa ń sọ̀pọ́tì wọn ọjàre o ó tún jẹ̀bi o ẹ̀yìn wọn làwọn èèyàn máa wà lọ́pọ̀lọpọ̀. bàbá pé ta bá rí ọmọọṣẹ́ tó bá fẹ́ jẹ́ ẹ̀sùn tó fẹ́ jẹ́ ọ̀gá sùn. bẹ́ẹ̀ni. ẹ̀yin ọmọọṣẹ́ làwọn èèyàn á tò sí. bẹ́ẹ̀ni wọn ò ní wo tọ̀gá. irọ́ wọn ayé òun tètè fẹ́ rí wàhálà wo náà ni ọ̀gá tó ń face. so ti yẹ ṣe wá rí it's good to be good. ká ṣe dáadáa pẹ̀lú ra wa. ká ṣe dáadáa pẹ̀lú ra wa. torí pé tí o bá ṣe dáadáa pẹ̀lú ọmọọṣẹ́ ìwọ náà ká mà ní nǹkan tó ṣe fáwọn yẹn wọ́n á padà sí irú ẹ̀ fọmọ tìẹ náà. ẹlẹ́ẹ̀kejì ikú gẹ́ẹ́ lè má jìnà sí irú èèyàn tí ò ṣe dáadáa
pẹ̀lú àwọn tí ó ń bá a ṣe Ṣiṣẹ́. ṣùgbọ́n ṣe wá rí bóńkálùkù ṣe ń lò gbésí ayé rẹ̀ níbi tó ti ń ṣiṣẹ́ yẹn ẹlòmíì ń kọ́ ti kóòtì ẹ̀ àkọ́dìn bí aṣọ rẹ̀ bá ṣe tó ẹlòmíì máa ń ṣe jura ẹ̀ lọ nǹkan tó máa ń fa wàhálà gangan ni. kò ní ṣe ìwọ̀n ikú ni ìwọ̀n ẹ̀tẹ́ kò ní ṣe. òṣìṣẹ́ tájọ́ ń ṣiṣẹ́ ń bì kan náà bóyá báǹkì lájọ wà ẹlòmíì á tún máa jẹ gbèsè ní báǹkì yẹn ó ń ṣiṣẹ́ ní báǹkì right bóyá ó dẹ̀ ń gbà bí 2 something síbẹ̀síbẹ̀ náà á tún máa yáwó torí pé bùkátà tí ó dé nínú ilé ó pọ̀ ju owó tó ń gbà lọ. tó ń rí lọ. nínú àwọn tó ń jẹ́ ìjọ ṣiṣẹ́ ń bẹ̀ yẹn ní báǹkì yẹn náà ẹlòmíì á dẹ̀ tuwó jọ á kọ́lé á tún tuwó jọ owó kan náà wọ́n jọ ń gbà á tún tuwó jọ á lọ sílùú òyìnbó. nǹkan yòówù tó lè máa gbà sẹ́mu fáwọn ìyá aláta ìyá oní iṣu. àwọn alájàpá. sẹ́mu kí wọ́n ń dá àjọ wọ́n dẹ̀ kọ́lé. ó ti ẹ̀kọ́ ládùúgbò tẹ́mi ń gbé. wọ́n dẹ̀ ń kọ́lé tẹ̀bá wòye tí wọ́n fi ń dájọ́ yẹn lọ́dún ó lè jẹ́ pé àwọn bá dájọ́ yẹn lọ́bọ̀ ó lè jẹ́ 250,000 ló máa kó ó lè jẹ́ 500,000 ló máa kẹ́ ẹlòmíì lọ́dún yẹn lódìdí ọdún ẹlòmíì ó lè jẹ́ 150 ni wọ́n á dẹ̀ réjọ á dẹ̀ máa ṣe blọ́ọ̀kù díẹ̀díẹ̀ torí pé ó deprive fún ara ẹ̀ kó níbi àwọn ìgbádùn kan ẹlòmíì owó tó ń rí all times 10 all times 5 all times 3 nǹkan tí ìyá yẹn ń rí àbí tí bàbá tó ń ta àwọn wórógbò yẹn ń rí ṣùgbọ́n lifestyle tó ń lò kò lè jẹ́ kó rí tọ́ka sí kankan. nígbẹ̀yìn ọ̀rọ̀. ó ṣẹlẹ̀ sí óyà wa náà nítòsí wa àbí ká sọ pé iléeṣẹ́ àbí iléeṣẹ́ tiwa náà àbí everywhere tó jẹ́ pé ókè iye kan náà lẹ́jọ́ ń gbà ṣùgbọ́n ó lè jẹ́ wípé òun ni breadwinner alẹ́ tiwọn tí ó jẹ́ wípé ó ń ṣe fọ́tún ó ń ṣe fósìn from there kò lè lákòjọ ó lè fi wẹ́ni tó jẹ́ wípé òun yẹn bó ṣe dá wà kò sẹ́nibọ́dì tó ń yọ lẹ́nu kátàbá kò dẹ̀ tún ṣe jura ẹ̀ lọ kò ní lọ sí fàájì ńrọ̀lẹ́ kó wá dá fàájì sílẹ̀ kò ní ra aṣọ tó jura ẹ̀ lọ ó focus torí pé òun gẹ́gẹ́ ó fẹ́ lé àṣeyọrí lẹ́nu iṣẹ́ yẹn torí pé nǹkan tí ọ̀gá ilé iṣẹ́ tí ó máa ń fara jì ó máa ń pọ̀ àsìkò gbà míì wà tó jẹ́ wípé odidi bí oṣù mẹ́fà ẹ lè má rí gain ẹ lè má mọ̀ báwo lẹ ṣe fẹ́ sanwó oṣù wá lọ yáwó ní báńkì. ó dẹ̀ gbọ́dọ̀ san padà. pé kọ́sá lè máa sustain ilé iṣẹ́ yẹn pé kò gbọ́dọ̀ wó torí tó bá ti wó ibo ni wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀. gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ó wọnú ara wọn òun ni èèyàn fi lè dá sí ọ̀rọ̀ ọlọ́rọ̀ jù. mi lóòótọ́ àwọn ọ̀gá mi náà wà tó jẹ́ wípé bóyá ó ní driver bóyá ó ní àwọn ọmọọṣẹ́ á máa lò wọ́n bí ẹrú á ti wò pé ebóun sáà ń sanwó oṣù fún wọn kò ní wò pé owó kò tí ẹ̀ nílé sọ pé ó yẹ wá jẹun kò tí ẹ̀ nílé sọ pé ẹ gba 1,000 kò tí ẹ̀ nílé sọ pé yá ẹ̀yin náà ẹ ti ẹ̀ ṣe báyìí tọ́dẹ̀ ń yọ ọ́ lẹ̀ fún wọ dáadáa so a gbọ́dọ̀ jẹ́ kí omi àánú ó wà lójú wa tá a bá jẹ́ ọ̀gá ilé iṣẹ́ tá a dáṣẹ́ sílẹ̀ ṣùgbọ́n o bàbá bẹ́rẹ̀ wí abẹ́rẹ̀ wí so ti yé wọ́n ní àṣejù ológbò pọ̀ ṣùgbọ́n òórùn ẹja dídín yìí náà nǹkan ní kẹ́ pọ̀ jù kẹ́ náà pọ̀ àbí òye so tá a bá bẹ́rẹ̀ wí á bẹ́rẹ̀ wí yẹn ni pé bó ṣe wà ní ọ̀dọ̀ ọ̀gá bẹ́ẹ̀ náà ni ó wà lọ́dọ̀ ọmọọṣẹ́ ká máa ṣe gbogbo nǹkan wa níwọ̀ntúnwòsì kó má ṣe jura ẹ lọ tó bá ń gba 100,000 bùkátà 100,000 má jẹ́ kó jù bẹ́ẹ̀ lọ má lọ fọwọ́ ẹ̀ fa nǹkan tó jẹ́ pé ọ̀rẹ́ ẹ tó ń gba 500,000 ṣe ìwọ náà fẹ́ ṣe irú ẹ̀ kò possible. àgbákò ni. torí pé ó ti ṣẹlẹ̀ nírú ọ̀dọ̀ tiwa tó jẹ́ wípé àwọn tí wọ́n jọ iṣẹ́ tí wọ́n jọ ń gba iye kan náà ààrẹ ni tó orílẹ̀ kan ààrẹ ni tó rí ilẹ̀ rà àdẹ̀rẹ́ ni tó jẹ́ pé òun ò tiẹ̀ ṣe nǹkan kan tó lè jẹ́ pé iye kan náà ni wọ́n jọ ń gbà ṣùgbọ́n apadà rí pé tí ò ṣe nǹkan kan yẹn bùkátà tó wà nílé ó lè jẹ́ pé bùkátà ìyá ẹ̀ ọrùn ẹ̀ ni bùkátà bàbá ẹ̀ ọrùn ẹ̀ ni bùkátà àwọn àbúrò ẹ̀ ọrùn ẹ̀ ni báwo ló ṣe fẹ́ rí nǹkan ṣe báwọn tó ń ṣe nǹkan yẹn àwọn èèyàn lè má ní bàbá wọn lè má níyà wọn dẹ̀ níyà tí wọ́n ní bàbá àwọn bàbá àtìyá wọn lè ti tó tán tó yẹ kí wọn máa di bùkátà lé lọ́rùn. wọ́n wà òkè dáadáa. wọ́n wà òkè dáadáa so bùkátà tó ń kálukú ń gbé lábẹ́lẹ̀ ó máa indicate báwo la ṣe yọrí ẹ̀ báwo ló ṣe ẹlòmíì dẹ̀ nìyí àtọwọ́fà pọ̀ ìwọ tó ń ṣiṣẹ́ níbì kan onígẹ́fẹ̀rẹ̀ndì mẹ́ta ìwọ nìkan ó dẹ̀ ń gbowó oṣù onígẹ́fẹ̀rẹ̀ndì mẹ́rin ìwọ nìkan ó dẹ̀ ń gbowó oṣù
pé ní tó gbà lẹ́wọ̀ ọ̀dẹ̀ gbọ́dọ̀ tó máa lọ lé bíà kó lọ ṣe fàájì oúnjẹ italy ló máa lọ ń jẹ búkà wà ń bẹ̀ tó yẹ kó yàwọ́ gẹ́ o wá kó ní àjẹsẹ́kùn kó tiẹ̀ sọ pé jẹ́mi náà ò dé ẹni ara mi wàá deprive ara ẹ níbi àwọn ọ̀gbádùn kan wọ́n tó ṣe dọ̀gá ọ̀gá tó rí yẹn náà òun náà ti deprive ara ẹ níbi àwọn ọ̀gbádùn kan tó rọ́nà gbà. So gbogbo nǹkan yẹn ó wọnú ara wọn. bàbá àwa bá àṣìṣe mi rí kíní kan ṣe kíní kan àbọ̀ ń lò ràwọ̀ mi ni èèyàn kan lè rò àwọ̀ ẹnìkan ṣá tó ṣe é ṣe. ẹ wo bí. ṣẹ́rí nothing is impossible la mustahil fil alam nothing is impossible. kì í ṣe pé kẹ̀kẹ́ wà tí ò ṣeé ṣe kò sí ṣùgbọ́n mo sọ fún yín pé possibility pé wọ́n ń lo kádàrá ẹnìkan 10% ni o. nínú 100. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ń ra. ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín. ẹlòmíì kò kí ń yá yẹn lówó. tẹ́ bá sọ pé kó yá yín lówó ó lówó yẹn lọ́wọ́ tẹ́ bá sọ pé fẹ́ yá 500,000 ọ máa ní ní owó ṣùgbọ́n mo bùn ẹ ní 100,000 ìrírí ló sún débẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí tó yá dìgbò lókè tó jẹ́ pé òun lọ́rẹ̀ẹ́ rárá lọ́kàn máa ń dá lọ ni tẹ́ bá lọ béèrè lọ́wọ́ ẹ̀ wọ́n máa jẹ́ wípé ó ti rí ìrírí wọ́n ti hàn án lé mọ̀ rí. so ti yẹ yín tẹ́ bá gbọ́ pé wọ́n lọ ń ṣe kinní kankan omi gan ó lè má jó dodo kọ́kẹ́ jẹ́ arrangement arrange ni. ó lè jẹ́ arrange kan tó jẹ́ pé wọ́n kẹ́ fi dẹ́rù bara wọn wípé torí wípé experience kan tó ti ṣẹlẹ̀ níbì kan tó ti ṣe kinní kan kò yé yín sà so that's why èmi fẹ́ dájọ́ lórí nǹkan kankan báwọn wọ̀nyẹn. tí òṣojú yín kò ró tí òṣojú mi kò báwo kò ṣe fẹ́ dájọ́ ẹ̀ torí pé àwọn nǹkan ń ṣẹlẹ̀ nínú ayé tó pọ̀ tó jẹ́ wípé èèyàn ò lè dájọ́ dẹ́ tí bá gbẹ́jú èèyàn tó bá ṣe ń rojọ́ yẹn kì í ṣe kébẹ̀ náà ni màá ṣe máa wò ó mi ń fi emotion máa fi dá nǹkan kí kéèyàn máa fi dá nǹkan ẹlòmíì kì í tara àbí sentiment tó bá sáré gbọ́ wà psychophant tó bá sáré gbọ́rọ̀ báàgì bẹ́ẹ̀ ni yẹn ṣe rojọ́ yẹn emotion yẹn ní akẹ́fì máa fi hámà ẹjọ́ lọ náà ò lè rojọ́ fáwọn abẹ́ yẹn fáwọn tó ní làákàyè wọ́n máa ṣẹ́ ewu wọ́n á tún gbọ́ ti èèyàn náà tó lè jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ nígbà tẹ́ bá máa padà gbá lọ gbá bọ̀ ó lè jẹ́ lórí irọ́. bàbá ẹ ṣe àdúpẹ́ nọ́mbà yẹn ká mọ̀ fi lọ́wọ́. 08187 22 7116 lẹ́ẹ̀kan sí 081 87 22 7116. ó dàbọ̀. Alore TV Alore TV nílé nílé òkúni ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó